rèé represent Governor Abiodun Oyèbánjí ìyẹn níbi launching launching náà níbi launching Sharia court ní ìpínlẹ̀ Èkìtì ní year 2004. Dr. Abibat Ọmọlọ́lá Adúbíàró òun ni ó ṣojú gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà yẹn. Ẹ wá sọ fún mi, ibi tẹ́ ẹ bá ti rí secretary to the government, either to the government of the federation or to the government of the state, agbára ìpínlẹ̀ ní mbẹ̀mbẹ̀, àṣẹ ìpínlẹ̀ ń ló jókòó kabẹ̀ yẹn, torí pé kò sí ní tí gómìnà náà lè dá ṣe láìsí secretary. Bẹ́ẹ̀ ló sì ṣe wà téèdé presidency náà lókè. Ìgbà tá a bá wá rí secretary fún odidi ìpínlẹ̀ Èkìtì Abibat Ọmọlọ́lá Adúbíàró, tá a bá rí níbi ètò kan ń ṣe àfọ̀mọ́ rẹ̀, ń ṣe ìfimúlẹ̀ rẹ̀ fún wa wípé ìjọba ìpínlẹ̀ Èkìtì wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe launch Sharia court. Yàtọ̀ sí yẹn, gómìnà ló jẹ́ number 1 citizen ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. So there is nothing that will be coming up or going on within a state tó dẹ̀ jẹ́ fighter something tí ò ní pass through gómìnà, because he is going to be much aware of it. Gómìnà ni wọ́n kọ́kọ́ pè tí wọ́n bá fẹ́ ṣe ètò kankan ní ìpínlẹ̀. Now, ẹ wá sọ fún mi, ṣé Governor Abiodun Oyèbánjí ṣé wọ́n fẹ́ sọ fún wa pé àwọn ò mọ̀ nípa Sharia court? Tí wọ́n bá láwọn ò mọ̀, mo gbà bẹ́ẹ̀ wípé wọn ò mọ̀. Tí wọ́n bá láwọn ò mọ̀, mo gbà bẹ́ẹ̀. Àmọ́ kí n tó gbà á, gómìnà bọ́ta gbangba wípé Dr. Abibat Ọmọlọ́lá Adúbíàró tó wà níbi ètò yẹn nígbà yẹn wípé ọlọ́ọ̀rẹ́ dá sí ara rẹ̀ jẹ́ ni. Ẹ gbọ́, wípé ọlọ́ọ̀rẹ́ dá iṣẹ́ ara rẹ̀ jẹ́ ni. Tí gómìnà bá ti sọ bẹ́ẹ̀, tó bá ti lè sọ bẹ́ẹ̀, tí sẹ́kítírì náà sì kọ̀nfàmù pé lóòótọ́ o, ìjọ tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ Sharia court yìí wípé àwọn gómìnà kọ́ ló rá wọn, ìgbà náà a ṣe kíni, a gbà. Àmọ́ ìgbà tí ìjọba ìpínlẹ̀ Èkìtì wá jáde tí wọ́n sọ wípé àwọn ọmọ nǹkan kan nípa Sharia court tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì, pé àwọn ọmọ nǹkan kan nípa rẹ̀, ẹ wá jọ nítorí Ọlọ́run, ta ní ń parọ́ fúnra wọn. Ẹ dá ń lóhùn, ta ní ń tanra wọn. Èkìtì state government, bóyá kí n ka tí ẹ sọ, kí n kà jáde. The Ekiti state government has distanced itself from the reported sitting of independent Sharia arbitration panel in the state. The inaugural sitting of the panel in Ado-Ekiti, the state capital, where it adjudicated over marriage disputes. The panel presided over by 3 Qadis
Imam Abdullahi Abdulmutalib, Imam Abdulrahim Junaid Bamigbola, ẹ máa wo lórí ibú ọmọ Yorùbá, and Dr. Ibrahim Aminulahi Ogunrinde, ẹ máa gbọ́ wèrè sẹ́yìn gbókọ wèrè Ògún nìyẹn ní ẹ fi capital letter kọ nínú orúkọ wèrè ara rẹ̀ yìí o tó wá pé ní jókòó Sharia court nílẹ̀ bàbá rẹ̀ ṣe rí i pé làákàyè wọn ó ti wà 500 meters behind. Objected on two marriage-related disputes, saying the move is aimed at providing arbitration based on Islamic jurisprudence. However, in a statement made available to newsmen in Ado Ekiti on Thursday, ìyẹn the State Attorney General and Commissioner for Justice, Dayo Akpata SAN, said that the independent Sharia arbitration panel is not in the judicial structure of the state. He noted arbitration and or mediation issue is a quasi-judicial matter which are regulated by law in the state. Akpata said there is existing legal structure in Ekiti State, i.e. customary court of appeal and high court, that has been handling issues relating to Islamic, Christian, and traditional marriage and inheritance without any rancor or agitation. According to him, the Sharia courts in the north are equivalent to the customary courts in the southern part of Nigeria, wherein the appeal therefore also goes to the Sharia Court of Appeal. The state similarly has customary courts that hear customary cases, as well as the customary Court of Appeal that hears appeal from customary courts. Akpata emphasized that customary court and the customary Court of Appeal can effectively take care of any customary issues arising from Yoruba traditional marriage, Islamic marriage, and Christian marriage, especially the ones that were not backed up by the statutory marriage, which can only be dissolved by the state high court throughout Nigeria. While noting that the issue is a religious matter that must be handled with utmost care, Akpata, however, cautioned against activities that may negatively affect the southwest Nigeria. The sitting of the panel in the capital, where it adjusted so ọ̀rọ̀ tí ìjọba sọ nìyẹn. He stressed that the government under Governor Biodun Oyebanji will not compromise on any action that may hinder the prevailing peace and festers hostility in the state. The statement reads, the government is not unmindful of the fact that the race for 2026 governor election is gathering momentum in Ekiti State, and opposition members that cannot fault the performance of the state government have resorted to all sorts of unethical practices. We advise religious leaders to be wary of being used as a tool by politicians and fifth columnists, because government will not hesitate to invoke the full right of the law to protect the constitution of the federal and maintain peace coexistence in the state. Gómìnà sọ wípé àbí ìjọba Èkìtì wọ́n ní pé Sharia pé nọ́ọ̀tì náà ti ń lò Sharia court. Wọ́n ní pé Sharia court ní north ó equivalent to
customary courts nílẹ̀ káàárọ̀ òjíire. Wọ́n ní Sharia Court of Appeal or equivalent to customary court of appeal nílẹ̀ káàárọ̀ òjíire. So therefore ìwà tiyín nílùú yín ìtọ́bámulẹ̀ ń ṣe ẹ lè wá gbé òfin tiyín kẹgbẹ́ wá lé wa lórí àfi tẹ́yìn náà bá gbà wípé ká gbé customary court ká gbé wá sí ilẹ̀ yínmírín lọ́hùn. Ìwọ̀n àbá tíyẹn ò bá ti sí ń bẹ̀ tá a dẹ̀ disturb ara wa tá a gúnra wa Sharia law cannot stand nílẹ̀ Yorùbá. Though in the Commission Attorney General Ekiti State and Commissioner for Justice in tí wọ́n sọ yìí èmi ò gbàgbọ́ until tí má tó gbọ́ ọ̀rọ̀ látẹnu gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbámijí. Torí wípé n tá a gbọ́ ni wípé wọ́n ti launch ẹ̀ ní October ẹ jẹ́ n wò ó. Wọ́n launch ẹ̀ ní October October 2024 ni wọ́n launch ẹ̀. Léyìí tó ti jẹ́ wípé gómìnà wọ́n ṣojú wọn ní ibi ìfilọ́lẹ̀ náà. Inú mi ń dùn wípé ìjọba ìpínlẹ̀ Èkìtì wọ́n ní wípé Sharia court kò sínú ètò ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní pé sódì ẹ̀fọ́ pé kẹ́nikẹ́ni má ṣe domi àlàáfíà ìpínlẹ̀ Èkìtì rú. Pé kíni kí ẹnikẹ́ni kó má ṣe da omi àlàáfíà ìpínlẹ̀ Èkìtì rú. Èmi dẹ̀ ń sọ ẹ worú ọ̀rọ̀ tí Olúwo sọ ń bì. Olúwo sọ wípé òun wà in support Sharia law nílẹ̀ káàárọ̀ òjíire. Sọ́ba lélẹ́yìí àbámugbó ẹ dá ń lóhùn. Sọ́ba lélẹ́yìí àbámugbó. Gbogbo àwa ọmọ Yorùbá à ń sọ wípé nǹkan ò tẹ́ wa lọ́rùn. Ìwọ tá a wá pè lọ́ba aládé ọba amúgbó. Mo dẹ̀ sọ fún yín gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí gbogbo Sharia court Sharia this Sharia that Olúwo ló wà behind ẹ̀. Ó dẹ̀ dùn mí ó bà mí nínú jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkìtì ọ̀wá nǹkankan ṣe sí ọ̀rọ̀ Olúwo pẹ̀lú mufti Ìwó. Wọ́n ń bayé jẹ́ wọ́n ń bọ̀nà jẹ́. Gbogbo ń tán ṣe yìí ó kù díẹ̀ káàtó. Mo rọ kábíyèsí ká lọ rèé dẹ́kun ìwà àbàjẹ́ kí alálẹ̀ Oòduà torí kí á má bà wọ́n ráre o wọ́n ráre gan o tá a bá lọ rèé ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́. Torí pé à ń bẹ Ọlọ́run kó bá wa gbà fà wọ́n wálẹ̀ torí wípé wọ́n fẹ́ fa ìran Yorùbá wálẹ̀ ni. Ìdí nìyẹn táwa náà ó ṣe bí Ọlọ́run pé kó bá wa ṣe kíni kó bá wa fà wọ́n wálẹ̀. Torí èmi ọmọ tó lè mú ọba aládé máa ṣe láńgbálágbá mi ò mọ̀. Tó dìde ọba aládé tí fi wá ń ṣe láńgbálágbá ke kò yé mi o. Àfi tí
wọ́n bá lè làáhàn mí táwọn àgbà bọ̀ tán ní pé làáhàn mí ní kélótù Ifẹ̀. ìdí tí a fi ń hùwà gẹ́gẹ́ bí ìpabẹ́ ọmọ, gẹ́gẹ́ bí akótilétà ọmọ, ìdí tá fi ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ o. ìdí tí olúwo Rashidi ọba Rashidi Telu tí fi ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀, torí pé gbogbo ìhùwàsí wọn ò jọ ti ọmọ Odùduwà. náà fún ẹ̀yin bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi tí ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì, ẹ̀yin lẹ́gbàra yín lẹ̀ o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọjà, kì í sọ̀rọ̀ ìdàlúrú, àmọ́ tí wọn ò bá kó Sharia court, tí wọn ò bá kó kúrò ní ìpínlẹ̀ Èkìtì, gómìnà ẹ̀ ń pè fógun. àmọ́ Yorùbá bá yín jà. ṣe rí gómìnà kí gómìnà tó bá ìtọwọ́bọ̀wé Sharia court kankan nílẹ̀ Káàárọ̀ Oòjíire, àtúbọ̀tán wọn ò ní í dáa. yes, torí wípé ìmúnisìn ẹrú ńlọ́jẹ́. kẹ́ ẹ gbé tí ò sí nú àṣà tiwa ńlẹ̀ Yorùbá, kẹ́ ẹ lọ rèé gbé wá, ó rí bákan o. torí náà ń kọ́ ẹ̀yin ará Èkìtì, ẹ̀yin ọmọ Èkìtì, ẹ̀yin olùgbé Èkìtì, ẹ má jẹ́ á wo ọ̀rọ̀ yìí níran. ẹ jẹ́ kí gbogbo wa ó jí gìrì ni, ká má wá àwáwí asán kankan. inú mi dùn wípé ìjọba ìpínlẹ̀ Èkìtì wọ́n bọ́ta wípé àwọn ọmọ nǹkan kan ń pa ẹ̀, kódà kò sínú ètò òfin ìpínlẹ̀ Èkìtì, pé torí náà nǹkan nọ́ọ̀tì ní kítọ́ nọ́ọ̀tì ọmọ ṣe kíni kí a máa gbé nǹkan wọn. àdúpẹ́ àmẹ́jọ́ rí bẹ́ẹ̀ délẹ̀, ẹ ṣe ní fọ́nrán, ẹjọ́ di tọ́rọ́ fọ́kálé. ẹlẹ́ẹ̀kejì, I still insist, Dr. Abibat Ọmọlọ́lá Adúbíàrò tó jẹ́ secretary to the state government, tí wọ́n lọ síbi launching Sharia court yẹn, afẹ́kẹ́ wá bá wa sọ̀rọ̀ kí wọ́n lọ ṣe ń bẹ̀. kí ni wọ́n lọ ṣe? ẹ jẹ́ ká mọ nǹkan tí wọ́n lọ ṣe ń bẹ̀. ẹ má máa fi rújú ju bùhá lójú. Ekiti state government, I'm telling you this, we want the real fact, the real truth. kí ló dé? àìgbélé ẹni ká fọrùn rọ̀, àti wá fọrùn rọ̀ nínú ilé wa. èmi sì mo nígbà pé ní agbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá nation á dúró. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá nation will stand. kí ni ń jẹ́ Sharia court? ẹ ní kúre, ìsẹ̀mí yín ò ní sùn re, ẹ̀yin olórí burúkú gbogbo yìí. kì bá jẹ́ ọba, ìbá jẹ́ jòyè, ìbá jẹ́ gbá, ìbá jẹ́ tàmẹ̀dò, ìní support yín lórí pé kẹgbẹ́ Sharia court wá sí ilẹ̀ Yorùbá. irú ẹni bẹ́ẹ̀ ikú gbóná ni yóò kú. irú ẹni bẹ́ẹ̀ bọ́ bá bí igba ọmọ ìkankan ò ní dúró sí, torí wípé wọ́n fẹ́ kó ìran Yorùbá, wọ́n fẹ́ kó wa lẹ́rú ni. irú ẹni bẹ́ẹ̀ sì fẹ́ ọ wà lára àwọn tó sọ ìbá jẹ́ ọba. mo tún sọ, gbogbo èèyàn kọ́ ni kọ́ dàbí ọba amúgbó. ọ̀nìrìṣà, we want you to talk on this Sharia court. ẹ̀yin ọba kí ló dé tẹ́ ẹ dákẹ́? mo gbọ́ wípé ewì Adó ti sọ̀rọ̀ pé kò sí ń tọ́jọ́, àwọn ò ní gbà. ní ìmọ̀bọ́ yóò tọ́ ni. àmọ́ gbogbo ẹ̀yin ọba ẹ̀ ń dé o, kò sí ti ń jẹ́ Sharia court ní ilẹ̀ kóòtù òjíire. kò sínú àṣà wa, kò sínú ìṣe wa. bí èèyàn bá ṣẹ̀, ẹ mú un lọ sí customary court, ẹ mú un lọ sí magistrate court, ẹ mú un lọ sí high court.
àwọn ilé ẹjọ́ tá a ní tí wọ́n èé sì fẹjọ́ ṣègbè tí wọ́n ń dá mùsùlùmí lóhùn wọ́n ń dá kìrìsìtẹ́nì lóhùn wọ́n ń dá oníṣẹ̀ṣe lóhùn wọ́n ti tó. ẹ má introduce Sharia law kankan Sharia court ẹ fẹ́ ṣòfò ni. sẹ́yìn nìkan ni mùsùlùmí lèmi yìí tí mo jókòó. I can never support Sharia court nílẹ̀ Yorùbá fókẹ́ni kíkíní má bàa ṣe. kí lẹ gbé Sharia court wálẹ̀ káàárọ̀ òjíire sí. sáwà lè gbé customary court ká gbé wá sẹ́yìn lókè ọ̀yà. gbogbo ẹ̀yin tẹ̀sí ti lọ gbowó lọ́wọ́ àwọn àràbù wípé ẹ sọlẹ̀ Yorùbá di ti mùsùlùmí ayé yín ò ní dáa. kí ni mo sọ? ayé yín ò ní dáa. kí ló wá dé? wọn a máa sọ ẹran mẹ́ran kíkà ọkàn kan pa ni. kí lẹ̀ṣẹ̀ wa lọ́wọ́ ẹ̀yin yín mìíràn tó fi wá di pé ká mórí wá ká fọrùn lẹ̀. ẹ̀rẹ̀ wàá fẹ́ dojú gbogbo nǹkan rú pátápátá mọ́ wa lọ́wọ́. olórí ibú ni gbogbo yín ni. ẹ wá lọ jókòó ẹlẹ́sìn rìn ẹ̀ ní Sharia court ní ìpínlẹ̀ Èkìtì ẹ kò kù o tẹ́ ẹ bá rí èèyàn sọ fún yín. àsọpá àlà fẹ́ bá yín ṣe lógun àlà fẹ́ bá yín ṣe ní ìjà àmọ́ ẹ lọ rèé kàṣà yín kúrò gbogbo lẹ̀ Yorùbá. ẹ̀ ń dọ́gbọ́n kó àwọn iswap àbí nǹkan ẹ̀ ń dọ́gbọ́n kó wọ́n bọ̀ nù àwọn Boko Haram àwọn terrorist yín ẹ̀ ń dọ́gbọ́n kó wọ́n bọ̀ nù tẹ́ ẹ bá ti lé lẹ́fẹ́ establish Sharia court nílẹ̀ Yorùbá by fire by force. àwa ò dẹ̀ ní gbà fún yín. we are not going to tolerate that. We will fight it even with the last drop of our blood. We will fight it. a ní jẹ́ kí Sharia court kó dúró lẹ́ẹ̀káàárọ̀ òjíire. gbogbo ọba kọ́ba ìjòyè kíjòyè ẹnikẹ́ni tí bá wá ń sọ̀pọ́ọ̀tì tí ń dalẹ̀ ìran Yorùbá lórí pé kí Sharia court ó lè wà nílẹ̀ káàárọ̀ òjíire lágbára lọ́wọ́ Ọlọ́run. bírú ẹni bẹ́ẹ̀ bá jọba kò ní gúnlé ayọ̀. bírú ẹni bẹ́ẹ̀ bá jẹ́jòyè okú gbóná ni ó pa. bírú ẹni bẹ́ẹ̀ bá jẹ́ individual kankan kò ní kú bí aṣọ rẹ̀ wà. gbogbo ẹni tí bá ti ń tì wọ́n lẹ́yìn pé kí wọ́n ní Sharia court nílẹ̀ káàárọ̀ òjíire. ẹ̀yin Èkìtì kété kí la ó ti ṣèyí sí o Èkìtì kété. gbogbo ẹ̀yin Èkìtì kété ẹ dìde fìyà ẹ dìde báyìí. ogun yìí ogun àjọjà ni kì í ṣogun èèyàn kan torí pé àwa nífẹ̀ẹ́ ìran wa deeply ńlọ́fà táwa ò fi lè jókòó ká fọwọ́ lẹ́rán ńtọ́ bá gbà láàfún. ẹ gbọ́ ńtọ́ bá gbà ó láàfún. Sharia court kò lè wáyé nílẹ̀ káàárọ̀ òjíire. Ògúndèjì Ògúnrìn ìwọ ló wá lọ rí head Sharia court tí ẹ ti bàjẹ́ ò ní ṣe oríire. ikú gbóná ni ó pa gbogbo yín. ẹ worú ọmọ tí wọ́n ló blaspheme ní north Deborah tí wọ́n lẹ́ lóko pa. ṣerú ń dá ẹ fẹ́ gbé wá fáwa náà nìyẹn. ẹ dá wa lóhùn. kẹ́ máa lé àwọn èèyàn lóko kẹ́ máa gé wọn lọ́wọ́ kẹ́ máa gé wọn lẹ́sẹ̀ ayé yín ò ní dá sẹ́. ẹ wọ ọmọ sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àmẹ́yìí tí mo sọ yìí ó yẹ kó ti yé yín. a fẹ́ Sharia court nílẹ̀ Yorùbá o. ẹ má ṣe kéne ẹ má dá wàhálà alẹ̀ ẹ má dá ogun tí ò ní tètè parí ẹ má dá alẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire. gbogbo ẹni tí bá ń bẹ lábẹ́ ẹbẹ̀ ẹ lọ rèé jáwọ́ ẹ yọwọ́ kò ń bẹ̀. ìran Yorùbá ò lè ṣẹrú mọ́ lábẹ́ ẹnìkọ̀ọ̀kan. mo kí gbogbo ọmọ Yorùbá o nílé lóko lẹ́yìn òde pé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹrù tábí àmọ́ èyí tú wò wọn ò ní gbé ka yín mọ́lé o. mo kí bàbá mi Àdìsá Adéyẹmọ lẹ́ẹ̀kan sí lágbára lọ́wọ́ Ọlọ́run. ilé koko báyìí ń tagbe ìràwé dájọ́ ọ̀nà kó sọ̀nà lágbára Ọlọ́run. irọ́ kú ló ń pa mádà ẹ̀ ní kúkú kíkú kan bí kò ṣe yíyè àlùbáríkà àwọn tó lódùmarè tó kórè ayé lé lọ́wọ́.
mo wá ń bẹ̀yìn ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ máa support mi mo f'Olódùmarè bẹ̀yìn mo falálẹ̀ ìran Yorùbá mo fi bẹ̀yìn ẹ pè mí lórí ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp ẹ bùn mi ní nǹkan ẹni ń send account number máa ń send ẹ tọ́rọ́ kọ́bọ̀ ẹ fún wa yáwa náà máa rí ìfi mú nǹkan lẹ́nu ká sì ṣe dátà kẹ́ ẹ máa gbádùn wa kẹ́ ẹ máa rí wa wò bí ìran ẹ dákun mọ̀ ń bẹ̀ yín ni ebi ò ní pa yín mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ jẹ́bi ọ́ pa wá náà tẹ́lẹ̀ bọ́mọ̀ pé ẹ̀ ní jẹ́ kébi pa wá. 09036 37 16 43 09036 37 16 43 09036 37 16 43. That is my WhatsApp number. Ẹ lè kí mi kò sí ní tẹ́ ẹ lè ṣe ẹ lè ra káàdì fún mi ẹ lè bùn mi lówó owó tiẹ̀ ni kò tó nǹkan ní sọ ní dáhùn kò sí iye tẹ́ ẹ fún mi tí mi nígbà owó ni màá fi ra epo owó làá fi ra dátà làá fi ṣe gbogbo ẹ̀ bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àní dààmú àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ mo dúpẹ́ pé òkun àtọ̀sà àtòǹodò wẹ́wẹ́wẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. Sharia court has gone for life, it will never come back. Fẹ́ Sharia court nílẹ̀ Yorùbá. Yorùbá nation no going back. The struggle continues. The struggle what? The struggle continue. No going back láwa. Àní dákẹ́. We will always lend our voice. A máa fi ohùn wa, a máa fi jà fún ìran Yorùbá. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Thank you all. God bless you. Mo ń retí ọwọ́ yín o. Mo fọlọ́run bẹ̀ yín. Ìfẹ́ sọ Yorùbá ń lọ. Àmẹ́ni bá béèrè further things lọ́wọ́ mi lórí WhatsApp. I will respond. 09036 37 16 43. Àsìkò téèyàn máa ń náwó láwà yìí ní ọmọ sùkúù ẹ̀sìn gbá ìsàwọ̀ Ọlọ́run ó bùkún gbogbo wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó dàbọ̀. Hello, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo kí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ó lágbára. Aṣáàkú kó lè dà. A kú gbogbo ẹ̀ lọ́tún lósì. Ọlọ́run á ṣàánú wa. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Gbogbo làálàá kó kojú ọjọ́ ìkó kúkú ní já sásán. Gbogbo lílọ bíbọ̀ wa kò ní já sásán. Kò ní já sásán láṣẹ Èdùmàrè. Àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò ẹ ti rí lẹ́ẹ̀kan mo display àwọn aṣọ. Àwọn aṣọ wà lóríṣiríṣi. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ṣàǹkárá ni. Ṣé lẹ́yọ ni àbí ní dọ́sìn ni. Báwo lẹ ṣe fẹ́ sí mo láwọn aṣọ tó fine tó fine. Ẹ patronize Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Ẹ patronize lójú òní tí yín mi ní wáyé sí. Mo láwọn ọjà tó fine tó fine tó fine. Kódà mi kí mo wọ́ ní tí máa tún display. Tó bá jẹ́ àwọn lace tán mix pẹ̀lú àǹkárá ni ó wà. Tó bá jẹ́ lace lásán ó wà. Tó bá jẹ́ àwọn àǹkárá ẹ̀rẹ́ with aṣọ òkè lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ bá sanra mo láwọn aṣọ tẹ́ lè lò ẹ fọkàn balẹ̀. Ẹ pè Lady K. Ẹ̀yin tẹ́ bá sanra dáadáa mo ní size yín. Ó wà available. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. Ṣé damask lẹ fẹ́ dà bá àǹkárá bá dìrẹ̀. Ó wà níbí ibi gangan ni ó wà níbí ó wà níbí ó pọ̀ yẹ́yẹ́ ó mú yes so bó ṣe jẹ́ nìyẹn ṣe gan mo dúpẹ́ níbi jù báyìí lọ lórí ètò bákan náà dẹ̀ ní product iléeṣẹ́ TL Natural Herbal gbogbo ẹ̀ náà wà níkàlẹ̀ ní sẹpẹ́ ẹ patronize Lady K o ẹ wá bá wa ra táǹtà ojú òní tì yín o ẹ ṣeun gan ni o ó dàbọ̀.